ni ẹnìkan ìdá nǹkan ṣe bí ọba sí ọrùn orí ò lè dúró ẹnìkan kan ìdá nǹkan ṣe gbogbo ìlú àtọmọdé àtàgbà obìnrin ọkùnrin ìlú tẹ́ máa gbègbè ní wọ́n ṣe tí wọ́n ṣe lónìí. ẹ ṣàdúpẹ́ kí ni ìtọ́ wá fà á tó fi jẹ́ pé torí àti agbọ́ nípa rẹ̀ sáré dáadáa kí ló fà á torí àríwú eléyìí lẹ́sìn àrí ní dòta àti rí ó ti fẹ́ pẹ́ díẹ̀ kí ló tì í ń dì tẹ̀lé ṣe lónìí. ọ̀kàrí nígbà tí wọ́n ń kọ́ alẹ́kọ̀ọ́ ńgbà tẹ́sìn dé wọ́n ń kọ́ alẹ́kọ̀ọ́ pé nígbà tí Jerusalem bá ṣe Ọlọ́run àwọn ọmọ Ísírẹ́lì bá ṣe Ọlọ́run wà yàn ìlú kékeré kankan lọ dá sẹ̀ríà fún wọn wọ́n máa pé ń bo làwọn ti sẹ́yìn bí ọba sí sẹ̀ríà ni. ibi tí ó wà lónìí ìlú ìṣẹ̀ǹbáyé ni ìlú àtijọ́ ni níjọ́ àná tá à ń bá sì ń gbọ́ nílẹ̀ Yorùbá yìí ní káàárọ̀ oòjíire àwọn Yorùbá gbà pé òòrùn Olúgbọ́n o òòrùn Àrẹ̀sà o èmi ọmọ bí òòrùn yòókù wà mọ́ èmi ọmọ bí ṣùgbọ́n kò yẹ ká lè sọ púpọ̀ nígbà tí ìbéèrè mi ń bá wá ìbéèrè ní dáhùn òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe lọ́rọ̀ òwe láàfin wa tí ẹ bá béèrè mi ló túmọ̀ sí ta lè ṣàlàyé jáde. Bàbá ẹ̀mí yóò gùn àdúrà wa ni pé bí ẹ ṣe ṣe tọdún yìí tí ẹ̀mí yóò ṣe ojú gbogbo wa ọ̀pọ̀dún náà ṣe láyé ṣùgbọ́n ìbéèrè kan tó káyìn tí mo fẹ́ bi yín ni pé ìjẹ́ ẹ̀rẹ́ ṣáájú níbẹ̀ lábẹ́ ìlú kankan ní agbègbè Ògbómọ̀ṣọ́. Olóòtú ẹni tó bá sọ pé ìrẹsàdú ń bẹ ní abẹ́ ìlú kan ọmọ tí ń sọ ni gbogbo ní kíní kan fún ẹ kó yẹ ẹ lónìí ní ọdún 1568 ikin tá à ń pè ní Kúmọ́pà yìí òun ló bí ìbejì ó bí ìbejì lẹ́yìn ìbejì tó bí ó bí àwọn àmẹ́tẹ̀lé Ìdòwú ní Àlàbá ní kankan ní kó tó bí ọmọ ńlá tí ó sọ ìran Ṣọ̀ún sílẹ̀ Àrẹ̀sà kọkànlá ni ṣùgbọ́n bó ti wọ náà ní sọlá Ọlọ́run lè gbé kéke ó gbé lérí ní ńlá ńgbà míì Ọlọ́run ṣe pé ìwọ ní ńlá o ò ní kẹ́yìn ní ńlá náà lọ́mọ jẹ́ bó ti rí ìwọ̀n ní sọ pọ̀ kò ìrẹsàádú kò sí ní abẹ́ ìlú kankan tẹ́ ẹ bá dẹ̀ lọ wo inú ìtàn ìwé Ògbómọ̀ṣọ́ wọ́n ní bàbá wa kan tí à ń pè ní Gbàdàmọ́sí Olóyèdé nígbà náà tá à ń pè ní Gbàdàmọ́sí Olóyèdé nígbà tí wọ́n ń fa ọ̀rọ̀ lọ́wọ́ ó ní apá kan ilẹ̀ Àrẹ̀sà ní Ògbómọ̀ṣọ́ tẹ̀dó sí kí wọ́n lọ wọnú ìtàn Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n ẹnìkan jọ̀gá ni o ẹnìkan jọ méke ni àní Ọlọ́run dáwọn ọmọ wọ́n dàgbà. ẹ kú ohun ìfẹ́ gbà yín lásìkò ṣùgbọ́n ìbéèrè tó kẹ́yìn ni pé ìbáṣepọ̀ wo ló tẹ̀ wá láàrin ẹ̀yin torí agbọ́ òwe púpọ̀ Àrẹ̀sà ìbáṣepọ̀ ló wà láàrin àti Ṣọ̀ún gangan tó jẹ́ Ògbómọ̀ṣọ́. Ṣọ̀ún wọ́n fẹ́ fi gbogbo ẹnu sọ lónìí a lè pè ní ọmọ arílé yanká torí bó o ṣe lè yọ̀ ń lè yá rẹ o lè yọ̀ ń lè bàbá rẹ o lè ṣe wá tí Ṣọ̀ún bá ní ìrẹsà lóhun o lè òun wà rẹsà ọmọ arílé yanká ni ọmọ arílé yanká ni ìyẹn mú ti lè ya rẹ nu kò sí yọnu tẹ́mi náà bá délé ìyá mi lé ìran dé ní àkókò ọmọ ògbétu sotí ẹni bá ní ìsìn bá débẹ̀ wọ́n mọ yan ni wọ́n mọ rin ńgbà jẹ́ pé mọ̀ ń hùwà re tẹ̀yàn bá ń hùwà re kò ní gbàgbọ́ púpọ̀ àdúrà wọ́n gbà. ẹ ṣe bàbá ẹ bá mi sọ́kọ ilẹ̀ kẹsì. orúkọ mi ni James Olóyè James Ọláwálé Bara Àrẹ̀sà ìlú Ìrẹsàádú ìbáṣepọ̀ rere ló wà láàrin wa wọ́n ní kọ́kọ́ sọ́jú kéré ọ̀tẹ̀lé nígbù èéfín nǹkan méjì ṣùgbọ́n nígbà tí ó kálukú bá ń lọ bí ò ti yẹ so wàhálà wà ń bẹ̀. ẹ ṣe bàbá ẹ bá mi subscribe sórí YouTube channel mi ọ̀fẹ́ ni ẹ kàn tẹ subscribe ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ràn wá lọ́wọ́ lórí péjì wa àkáǹtì nọ́mbà wa nìyẹn ń sàlẹ̀ kò ní bàjẹ́ fún yín.